ìbẹ̀lọ́dẹ tó yọ àdúmọ̀tán moríbà fọlọ́hún ọba bí ọba tó bá jayé o ẹlẹ́rù bíi ọba ṣẹ̀dá ọdún àdúmọ̀tán mọ́tòdílé ọ̀túnba fún ìwà ìbẹ̀rù tí ṣọdún rẹ̀ lòdì ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára lọ́hùn ọba ọ̀túnba kórí jẹ́ pé bí olúgbogbo ti ń bọ̀ kéègbà bí olúgbàgbà ti ń gbàgbà kò sí bẹ́ẹ̀ ti pẹ́ nílé ayé títí ẹ ò ní mọ̀ sáré ọmọ ọ̀túnba fún ìwà ìbẹ̀rù aláṣẹ Muyi group of companies pátápátá ẹ ò ní mọ̀ bàdújẹ́ nílé ayé bí ó ti wù ẹ́ pẹ́ tó àdídùnú lélẹ́dù àfìyí ṣe ẹ ò ní dàdídì bàdújẹ́ ọjọ́ ebi ń palẹ̀ ò ní sí nílé o ọjọ́ ebi ń pọ̀nà ẹ ò ní sí lọ́nà ẹ máa léèké ọ̀tá lé ẹ máa léèké ọ̀tá òde iwájú lẹ máa lọ ẹ ò ní dèrò yìí èèyàn wá nígbà gbà náà owó rajà lọ́wọ́ yìí ṣèbí bọ́dún bá ti dé ọlọ́dún amọ̀dún rẹ̀ síre nítorí oyin-mọ̀ tirẹ̀ nínú afárá òjò lámọ̀dún tirẹ̀ lálẹ́dẹ̀ ọ̀túnba fún ìwà ó ti ṣọdún èyí náà wàá ṣe tẹ̀mí sí ó yẹ jẹ́ lélẹ̀ bàbá tó bí olómo ọmọ wàhálà gbòòrò ọmọ ẹgbẹ́ mẹ́tìgbà bí olóró jó ìwọ́lá fúnlẹ́kọ̀ tóbi aṣòrìṣà ṣe ọ̀ṣọ́ ọ̀túnba ẹ̀yìn la rí gbájọ́ wó ọmọ àríbùkù mòdè ọmọ igi méje kòkòrò méje tí ń jẹ ìgbà tó ní bàbá bá fẹ́ kú ní òkú ìran bàbá yín ló mú tí wìrì níkùn ju gbogbo fọlá ọmọ lọ́dún ìrègùn o. ẹ̀kúnra wo ọlọ́dún ìrègùn olúrọ̀bẹ̀ dàlúgbò ọmọ alápọ̀ ìsọ̀jú gèrè ọmọ ilé tíjà ọmọ nísẹ̀lẹ̀ ogun ọmọ wàhálà gbòòrò ní mọ́pàtì kò kí pátápátá wọn tún bá kú àìbẹ̀ wò ẹ ò ní róhùn gbèsòlù bí òṣèlú bí ọmọ òbí ní ẹbí kú ó ní ẹbí àrùn sọnù ó ní ẹwà agbó bí ojú gbogbo sí gbónígbó ó ní ẹgbà bí ojú gbàgbà sí gbàgbà òjòjò wá ní ṣòwò ó má lè nàjà kókókó lára ọ̀tá lè lọ́gbàlà lóhùn ọba ẹ ò nídìí ìgbàlẹ̀ àìsàn o ẹ kú ọdún ẹ sì kú yèédún ọdọọdún ayọ̀lẹ̀ má ṣe ń adúmọ̀ ẹjọ́ jẹ́ àmọ́ orílẹ̀-èdè bàbá tó bí mi lọ́mọ ó ní ìgbà kan náà.